wàláì ẹ̀yin tèmi ẹ wò tó bá ti wọlé ẹ káàbọ̀ o níbi tá a bá dé yìí Nigerian government àtàwọn tó ń campaign fún wọn wàláì orí kan nìyí táyé yín máa rún sí kò séré ńlẹ̀ kò sáwàdà nílẹ̀ ebi ń pa àwọn èèyàn ní Nàìjíríà ebi gidi ó ń pa àwọn èèyàn ní Nàìjíríà ẹ̀yin wá mú owó ẹ kówó pamọ́ ó máa rún fún yín ni Nigerian government ẹ kówó pamọ́ ẹ wò if you are walking on the road tó bá ṣe mistake come across bag ní anywhere please pick it up owó ló wà ńbẹ̀ EFCC alert o ẹ ní gbádùn àtẹ̀yin àtàwọn tí wọ́n ń campaign fún yín ẹ ní jọ gbádùn ẹ káàbọ̀ ẹ̀yin tẹ́ ẹ má bínú pé mo ń bínú sọ̀rọ̀ ṣọ́ọ̀sán yìí ló gba bẹ́ẹ̀ mo kí everybody ìyá mi mo kí yín bàbá mi mo kí gbogbo yín ẹ̀yin ẹ̀gbọ́n mi àbúrò mi mo kí every one of you ṣé ẹ ti gbọ́ EFCC alert ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ if you are working for government ẹ̀ tẹ́ ń ṣiṣẹ́ ìjọba ẹ má gba sálárì yín ní káàṣì àṣírí ni mo wá bẹ́ fún yín yẹn ẹ jẹ́ kí wọ́n lọ ru owó yẹn dànù owó wà ńlẹ̀ owó wọ́n máa ru owó dànù nísìn ẹ má thank you ẹ má gba sálárì yín ní cash àwọn governors mẹ́ta sitting governors mẹ́ta ní EFCC ń sọ o àti àwọn tó kù o wọ́n ní billions of naira kí ni mo pè kì í ṣe náà mílíọ̀nù o billion Abdulrasheed Bawa EFCC chairman ó ní àwọn monitor governors mẹ́ta tí wọ́n kó billions of naira pamọ́ wọ́n mú go táǹkì omi ilé wọn wọ́n ru owó síbẹ̀ God bless you too wọ́n mú àwọn táǹkì ilé wọn wọ́n di owó sínú ẹ̀ àwọn ìyàrá wọ́n tún wá ní ẹnìkan kọ́ ilé lára wọn ó kọ́ ilé fún owó ó ní ó dìde kọ́ ilé ni tí wọ́n fa AC sí pounds náírà the euro dollars ó kọ́ ilé fún wọ́n fa AC sí Ahmed Bawa wo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá alẹ́ afẹ́ Yorùbá nation ẹ láàní ọ̀nà lọ wàláì I am right God bless you Abdul Gafar ọwọ́ ọmọ Fúlàní bá láyé yín máa ń sí ọwọ́ ọmọ Fúlàní Abdulrasheed Bawa ọwọ́ ẹ̀ báyìí láyé yín máa ń sí àrùn tìyín ata Abdulrasheed Bawa àrùn tìyín ayẹ alàbà fún yín ojú bàbá lójú ọmọ máa ṣe kí ló dé kí la ṣe fún yín tẹ́fí gbọ́dọ̀ pa ebi pa àwọn èèyàn wọ́n ní wọ́n fẹ́ redesign náírà kí wọ́n redesign náírà ebi ń pààyàn lè fẹ́ redesign náírà owó kan lè máa fi redesign ẹ̀ àmọ́ o àwọn Buhari mọ̀ kan tí wọ́n ń ṣe wọ́n ti sọ fún yín pé December 15 ló máa bẹ̀rẹ̀ àbí next month ẹgbẹ́ kò pẹ́ next month wọ́n mọ̀ mú ilé pọ̀n dání Abdulrasheed Bawa wá gbé òfin jáde ó tó bá jẹ́ individual ó lè san ju 5 million mo ń bọ̀ ibi tí mo ń bọ̀ nìyẹn ní both EFCC and the Nigerian governors artists ibi tí mo ń bọ̀ nìyẹn ó tó bá jẹ́ pé individual ó lè san ju 5 million lọ sí bank tó bá jẹ́ company ó lè san ju 10 million naira ní cash lọ sí bank fine táyé yín máa ti mú ọmọ Fúlàní lọ́wọ́ nìyẹn o tó máa fẹ́ bà tí yín jẹ́ wo àwa yóò jó àwa yóò yọ àwa yóò fi yín ṣe yẹ̀yẹ́ ṣe láàní lọ tìyẹn rún mọ̀ ní owó ń gba èsì o àwọn èèyàn rí náà lò owó ń gba èsì tí yín máa yẹ wọ́n mọ̀ ṣé Rasheed Bawa ẹgbẹ́ ọmọ kékeré ni wọ́n mọ̀ fi síbẹ̀ ni wọ́n ò fún yín ní time kẹ́lẹ̀ rúùtù owó yẹn jọ síta wọ́n ti sọ fún yín wọ́n máa redesign ẹ̀ ẹ̀dẹ̀ gbọ́dọ̀ bọ́ọ̀lì ju iye báyìí lọ ẹ bẹ̀rẹ̀ we advise you ẹ wá àwọn school tó bá da ẹ̀yin school ẹ̀ ló máa gbá àwọn owó yẹn síbẹ̀ ẹ wọ dánfó ẹ gbówó síbẹ̀
ẹ pé ọlọ́kadà ẹ gbowó lé lọ́wọ́ nísìnyí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe sàárà tó gbóná sàárà tó le ẹ bẹ̀rẹ̀ sí ní kówó jáde kí èpè táwọn mẹ̀kúnnù fún yín kí èpè yẹn lè rọlẹ̀ ẹ wá àwọn mẹ̀kúnnù tẹ́bi ń pa ẹ lọ sí sọ ìyá onípọ̀nmọ́ ẹ ra pọ̀nmọ́ ẹ ní mọ̀mọ́ ẹ bá mi gbọ́ gidá ní mò ń bọ̀ ẹ sá lọ kí onípọ̀nmọ́ náà kó tara yín ṣoríire àwọn owó tẹ kó pamọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ìrù jáde. EFCC guy is stupid. He's not stupid. Fulani ni, how do you say he's stupid? He's not stupid. Àwọn owó tó máa redesign tó máa kó jáde. Tí wọ́n bá gbà, àwọn á lọ fi tún Niger Republic ṣe ni. Ẹ má bínú wọn gbalẹ̀. Ó ní mọ́tò ló ń gbálẹ̀ ló ń gbá títì lọ yẹn. Mọ́tò ló ń gbá títì lọ yẹn. Àwọn ọmọ Fulani àwọn ọmọ kan tí wọ́n ń ṣe ẹ̀rọ bóyá Buhari ò gbọ́n ó mọ̀ọ́mọ̀ impose àwọn fámìlì ẹ̀ sáwọn síìtì yẹn ni owó tí wọ́n bá ń gbà mo kí yín Ọláolúwa wọ́n máa kówó yẹn lọ sí ìlú wọn ni wọ́n mọ̀ pé Nàìjíríà tí ẹ bá gbà kí Nàìjíríà pín pé kóńkàkú lọ́nù ẹ̀ ebi máa padà pín Nàìjíríà $1 ní èní 6 of November 2022 is 865 naira $1 865 naira pounds owó tó kéré jù ní Europe ó ní 1000 yín kò tẹ̀ tó because £1 is more than 1000 naira nísìn olórí owó Nàìjíríà is 1000 naira £1 ó ti wá lé ní 1000 naira àbí €1 dọ́là ti wọ 865 naira bring your money and buy this ẹ gbé owó yìí jáde kíní owó yìí wà ńlẹ̀ owó bílíọ̀nù fàánù ẹ kó jáde owó tó ń gba AC wọ́n ní ẹnìkan kọ́ ilé wọ́n ní gọ́vnà kan kọ́ ilé bóyá ò gbọ́ mi dáadáa wọ́n ló kọ́ odidi ilé nínú ilé yẹn èèyàn kan ló ń gbé bẹ̀ owó ló ń gbé nínú ilé yẹn gọ́vnà tíyẹn bá di president kí ló máa ṣe ibo lówó yẹn wá ti ibo lówó yẹn gbà dénú ilé ẹ̀ wọ́n kọ̀ wọ́n ọ̀sán sálárì àṣírí yín ti tú o àṣírí yín tí yín máa yẹ̀ ni lórí ìkànnì Yorùbáwùyí tàwa yìí ibi tọ́wọ́ yín máa ń yín pa máa ń yín wọ́n ní wọ́n ti àwọn gómìnà mẹ́ta ń sìn EFCC ní ojú àwọn wà lára wọn wípé because àmẹ́ẹ̀ta yẹn ẹ̀yin tẹ́ ń gba sálárì yín báǹkì lẹ́ ti ń gbà alátìlẹ́ ń gbà ẹni ìjọba ẹni ọ̀gá yín fẹ́ san káàṣì fún yín wọ́n ní ẹ má gba káàṣì lọ́wọ́ wọn ẹ jẹ́ kí wọ́n lọ ru owó yẹn dànù ẹ má gba káàṣì lọ́wọ́ wọn àwọn mẹ́ta ń sọ wọn á plan wọ́n náà máa san sálárì fún àwọn òṣìṣẹ́ àwọn ní káàṣì gọ́ọ̀mẹ̀ntì sanwó ẹ̀ sàkáǹtì tiwọn àwọn wá san ní káàṣì yẹn bọ́lá ìwé náà ti rí káàṣì tó fẹ́ fi sanwó a whole state wọ́n fẹ́ san owó a whole state. Buhari is brilliant in evil, but Yoruba politicians are brilliant in greediness to suffer their fellow Yorubas. Kò ní kalẹ̀ ni kò ní bàjẹ́ fún yín. Tèmi sàn tí yín dẹ̀ máa sàn náà ni kò ní bàjẹ́ fún yín. Ó ti lẹ́tìkẹ́ o, wàláhì ó ti lẹ́tìkẹ́. Owó yẹn, ibo lẹ́yìn wọ́n ti máa rí cash tó lè sanwó fún àwọn òṣìṣẹ́ wọn. EFCC Ahmed Abdulrasheed Bawa, ó ní wọ́n kó owó sínú ilé. Ó wá fẹ́ fi owó yẹn sanwó òṣìṣẹ́ ní cash. Kí ló tẹ̀ máa kọ odidi ilé fún owó nínú tí ebi ti ń pààyàn ayé yín máa rún. Don't collect your salary in cash. Ẹ jẹ́ kí wọ́n lọ ru owó yẹn dànù. Ẹ jẹ́ kí wọ́n lọ rú sọnù tí àwọn yín bá wọ̀ láti school àwọn ọmọ yín lè pàdé owó yẹn lójú ọ̀nà. Tẹ́ bá wọ dánfó wọ́n lè gbé báàgì owó sínú dánfó. Shine your eyes láwa yìí o. Ayé kálá ojú má rẹ́rìn tó bá ti rìn báyìí sí ojú ẹ̀ báyìí ni. Rán gbogbo ojú ẹ̀ fún láì tí ojú ẹ̀ kó bọ́ ta. Ẹni bá o lè jí láwọn kùtùkùtù kó rí báàgì lẹ́nu ọ̀nà yàrá ẹ̀ lẹ́nu ọ̀nà ilé ẹ̀ má pariwo o tí wọ́n ti bá wọn o. Má pariwo pé tí wọ́n ti bá wọn báwọn máa ru owó dànù báyìí ni. Àwọn máa ṣèké fún yín. EFCC aláàtì o. EFCC aláàtì o. Tẹ́ bá ti rí owó. Ẹ má pariwo má gbé lọ sí station o. If you don't see owó má pariwo. Àwọn olóṣèlú ni wọ́n rú jáde. America ti fún ọ ní sanction.
wọ́n ti ní owó tó lè kó wá sí dollars bíbí náà ní sí tí wọ́n ti bá wọn. Wọ́n ti mú wọn lẹ́pọ̀n ní Nàìjíríà tó ti mú wọn lẹ́pọ̀n dání l'Amẹ́ríkà bíbí. Any Nigerian politicians tó bá ti pè yín pé wá yọjú sí mi, wọn ò ní gbé ẹ ó fẹ́ sanwó sàkáǹtì yín ni. Ẹ ti láwọn tó ń kọrin fún wọn. Ẹ ti láwọn tó ń kọrin fún wọn sí. Àkáǹtì gbogbo bá ní mo máa rọ owó sí. Tí Efcc bá dẹ̀ mú wọn. Tí Efcc bá mú wọn, wọ́n á ṣàlàyé. Wọ́n máa ṣe àlàyé bó ṣe rí owó yẹn. Ẹ wá gbọ́ o. Ó lè gbé ó lè gbà ni o. A ní máa ṣe àwọn ọ̀rẹ́ mi. Àbá àbùdù kúlíkúlí. Àbá ní máa ṣe àwọn àbùdù kúlíkúlí àbùdù tó ń kú à. Pàdé mi, mo rí nǹkan tó kọ sórí kíní ẹ̀ o ń bú mi lórí kíní àwọn èèyàn sẹ́ni ẹ̀ sí mi. Mi ò ráyè tiẹ̀. Àbùdù kúlíkúlí àbùdù tó ń kú à. Àfá àbùdù kúlíkúlí, àfá àbùdù á ní máa ṣe àwọn. In case tó bá lọ sílé kéwà àbúlọ sọ́sàlátù. Tó bá ṣe mistake rí pólí báàgì, ọ̀ǹtún kọ́ ló wà ń bẹ̀ o. Àwọn ọmọ ogun náà gbé síbẹ̀. Ẹni tó ní ilé yẹn náà ní sí wọ́n ní àwọn EFCC ti fi àwọn kí ló máa ń pọ̀ wọ́n ṣe fìgìláńtẹ́ kí ló máa ń pa ọ̀dọ́ máa security wọ́n ti fa àwọn security show everywhere nínú ilé yẹn bó ṣe fẹ́ wọ inú ilé yẹn offload owó odidi ilé kan bó ṣe fẹ́ wọ ilé yẹn offload ẹ̀ ó máa ṣojú EFCC ohun tó máa kó owó yẹn tó máa fi rà ó máa ṣojú EFCC so tó bá mú owó ẹ̀ jáde nínú polybag wọ́n lè ra polybag kí wọ́n sì kọ́ máa mú jáde nínú polybag àfáà ní máa ṣe àwọn tó bá ti ní polybag lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ má pariwo àwọn kì í ṣe ògùn owó kì í ṣe àwọn ológun owó kì í ṣe àwọn ọmọ yahoo àwọn olóṣèlú náà gbé síbẹ̀ àwọn ni wọ́n gbé síbẹ̀ wọ́n ní owó tó wà tí báǹkì tí central bank print jáde àti tó ń circulate láàrin ìlú ẹ kájọ ṣe báyìí ní figure ká ní gbogbo owó tí central bank tó print jáde for the past 5 years ká ní gbogbo is 1,000 naira EFCC sọ pé owó tó ń circulate láàrin ìlú it's just like 200 naira pé 800,000 tó kù àbí $800 tó kù wọn ò mọ ibi táwọn tó kù wà wọ́n mú owó wọ́n kọ́ ilé fún wọ́n gbé èsìtì wọ́n mú owó wọ́n kọ́ ilé fún EFCC ó ti mọ ibi tí ilé yẹn wà o má bìbí pé kí n sọ ibi tó wà fún ẹ because Abdulrasheed náà ò dárúkọ Sahara reporter náà ò dárúkọ because wọn ò lè rí ibi lọ wọn ò lè rí ibi escape Amẹ́ríkà náà ń dúró dè wọ́n ẹ fẹ́ kú o ẹ fẹ́ láti yín máa jẹ tí yín máa làbà àwọn Fúlàní wọn wá gba owó yẹn lọ́wọ́ yín wọ́n lọ fi tún Nigeria Republic ṣe owó tó gbà lọ́wọ́ Desiani ó dà owó tó gbà lọ́wọ́ Desiani owó dáadáa Desiani ra kọ́mú $12.5 million. Go and Google it. Èmi kọ́ ni mo sọ kọ́mú ọmú Desiani ò tọ́ mú mi $12.5 million kì í ṣe náírà láì tiẹ̀ ní Desiani Minister of Petroleum under Jonathan ló fi ra kọ́mú very wicked set of people ṣé ní tí wọ́n gbà lọ́wọ́ Desiani ilẹ̀kẹ̀ tó fi sọ́run is 44 million ní ilẹ̀kẹ̀ tó fi sọ́run where is the ilẹ̀kẹ̀ EFCC wọ́n á fẹ́ la ọlọ́run nípa ti ń jẹ́ ẹ máa fún mi lájàsà èyí tẹ́ fún mi lájàsà ọ̀yá ẹ máa wá ìnìmí ká bá sọ ilẹ̀kẹ̀ tó gbà lọ́run Desiani ilẹ̀kẹ̀ yẹn dà àwọn ilé Desiani wọ́n ní ilé ẹ̀kan wọ́ọ̀tì $80 million ilé Desiani ẹ̀yọ̀ kan péré tí EFCC sísì àwọn ilé yẹn dà ṣé kò yẹ kí Nàìjíríà máa yọ as at now tí bá ń sọ̀rọ̀ àwọn Nigerian politicians àfáàní máa ṣe àwọn ayúdíẹ̀ tí bá ń sọ̀rọ̀ Nigerian politicians tí bá ń bú wọn ibi lèmi wà mo rí jù ẹ lọ èmi ní internet 24/7 wọn kì í gé internet wa ẹ̀kan ló máa recharge lóṣù bá ti recharge lóṣù yìí ó tún lóṣù tó ń bọ̀ internet ẹ̀ ò lè tán ẹni tó bá wọn ẹ̀ kò fi ṣe àfáàní máa ṣe àwọn ọ̀rẹ́ mi salamu alaikum internet so èmi rí jù ẹ lọ mo ń wo television mo ń ka paper mo ṣe research mo rí jù ẹ lọ àwọn ò fẹ́ kẹrí when you see me ti bá ń bú wọn mi ò hate wọn mi ò ẹ̀mí àti wọn kọ́ àṣẹ business mi ò gbọ́kọ́ wọn mi ò gbà ìyàwó mi àbí báwo ni ti máa ń sọ but wọ́n fìyà jẹ èyí tẹ̀ wá lé ẹ̀yin tẹ̀ wá lé gangan lèmi ń jà fún nígbà tí àfáà ni máa ṣàwọn nínú Al-Qur'ani bọ́ọ̀lù náà àìmọ́ bí wọ́n sọ oníkàṣe déédéé nígbà tí ebi bá ń pa àwọn èèyàn kan wọ́n lè bá mi tẹ love and like button bá mi share o àyè tẹ̀ fún mi stars ẹ ṣé o God bless you
àfáà ni máa ṣàwọn nǹkan tó jẹ́ ẹ̀ńtẹ́jà àfáà tẹ̀ ń bú mi èmi ò fẹ́ bá sọ̀rọ̀ o ní ìlú tí ebi bá ti ń pa àwọn èèyàn àbẹ́bí ọ̀pá àwọn ará Nàìjíríà ni tí ẹnìkan lọ fi 12.5 million naira tó lọ fi ra kọ́mú bra diamond bra ẹyọ kan ní EFCC gbà lọ́wọ́ ẹ̀ mélòó lẹ́mọ̀ tó máa ní kéèyàn jẹun kó yó tán kó má mọ̀ tó máa fowó ṣe 12.5 million dollars bí ìyá ti wọ 1 billion nísìn kéèyàn lọ fi ra kọ́mú bra ẹyọ kan. You said before I fought the politicians, let me fought. No, don't blame Sherry. Our politicians, Nigeria, wọ́n ní ọgbọ́n. Some of it, one mama fi bí pa àwọn èèyàn ni. So when they give you 1,000 naira, wàá bí di pé èèyàn dáadáa ni wọ́n. Tí wọ́n bá sanwó medical hospital, pé ọmọ màtọ́mọ ya kíní kan sick, àwọn ni wọ́n sanwó hospital. Ẹ wà àwọn ní theatre, àwọn Nollywood. Ẹ bọ́ tó fi ń campaign fún Tinubu. Wọ́n nígbà tí kí lorúkọ ẹ̀ Mojí Ọláìyá kú wọ́n ní Tinubu ló san owó tó fi gbé Mojí Ọláìyá wá sí Nàìjíríà torí ẹ̀nà jẹ́ ń campaign fún Tinubu ẹ̀ pé wọ́n ponú because wọ́n ò mọ̀ pé ní ibi tá wà yìí ó lè ṣe òkú ara ẹ̀ kalẹ̀ kó tó kú ó lè ṣe òkú ara ẹ̀ insurance burial insurance wà ti ṣe kalẹ̀ burial insurance mi lélẹ́yìí o tó bá kú àwọn insurance tó máa san owó tó máa fi sin ẹ́ bóyá 50,000 ní ló ṣe kalẹ̀ àlẹ́bí ṣe 500,000 kalẹ̀ dollars insurance máa kówó yẹn fáwọn ọmọ ẹ ó ní láti lọ bẹ anybody ìgbà tí kinní kan kú ni wọ́n gbé lọ sí kinní kan búra 1.2 billion ọ̀rẹ́ tó bá mi ṣí àwọn tó mọ̀wé tó bá mi ṣí 1.2 billion naira ló fi ra kọ́mú àfáà ní máa ṣàwọn mo fẹ́ rí kọ́mẹ̀ntì ẹ you're my friend mi ò ní bá ẹ jà búra 1.2 ọmọ yẹn kọ́mú mi má máa jà o kọ́mú 1.2 billion naira wọn ò mọ̀ pé tó wọ́n mọ̀ ẹgbà tó mọ̀ ẹ̀kọ́ síkì kíní kan ló sanwó hospital ẹ̀ wọn ò mọ̀ pé yẹ kó ní medical tó máa súnmọ́ máa ṣe lọ́fẹ̀ẹ́ ibi tọ́mọ ẹ bá síkì tó wà ní sukùl kó má pè é pé ọmọ kíní kan ó síkì tó bá ti ń pè é yẹn ọmọ ẹ ti dé hospital tó bá ráyè kú òǹbi iṣẹ́ ni wàá lọ bá tó bá ráyè kú òǹbi iṣẹ́ jòkó àwọn náà máa tẹ́kì ẹ̀ tó máa discharge ẹ̀ God bless you. The breast na God in it. If before you go say I'm talking about it is true. Before you go say Iloriro, go and search it yo. Orúkọ ẹ̀ ni Desiani Madueke. Obìnrin bí tèmi ní àtẹ̀yìntọ́ ni Desiani Madueke lórúkọ ẹ̀. Lẹ́yìn ó bẹ̀rẹ̀ sí ní parọ́. You don't come with your gullible followers. Desiani Madueke lórúkọ ẹ̀. Go and Google it. Kọ́mú tó rà 12.5 million dollars equivalent to 1.2 million naira ló fi ra kọ́mú ẹyọ kan EFCC ti gbà lọ́wọ́ ẹ̀ okay pàtẹ́ EFCC ti gbà kọ́mú yẹn lọ́wọ́ ẹ̀ sí where is the kọ́mú where is àwọn ilé àwọn chain tó fi sọ́hùn sí 44 million naira where is àwọn chain tí EFCC gbà lọ́wọ́ ẹ̀ and who ta ni chairman EFCC Abdulrasheed Bawa ọmọ tani ọmọ Gàmbàrí tọ́bọ́n sọ pé àwọn òṣìṣẹ́ àwọn ìjọba ìwọ̀n ṣe dáadáa ó fẹ́ wá bú mi ó bí àmọ́ hate wọn mi ò hate wọn. If Nigeria was good why ti mo jẹ́ láyé máa lọ kú sí Canada èyí ó tẹ̀lé kú sí anywhere but where is the insurance? Ayé wọn ti rún o ayé wọn dẹ̀ máa wo lórí ibi tá a wà yìí ayé yìí máa bàjẹ́ ni. Now, another governor. EFCC na scam. God bless you. Ó lè gbà. Tàbí kó bá sọ̀rọ̀ EFCC. Owó Abacha dà. If you have someone with money, I will help them out. So, let them buy food stuff. Owó tí wọ́n gbà lọ́wọ́ Abacha. Ǹjẹ́ mo tó gbà lọ́wọ́ Abacha? Mo ti post sórí show mi ti pẹ́. Owó tó gbà lọ́wọ́ Abacha. Billions of dollars. Nigeria as of today ó yẹ kí Nigeria máa wẹ̀ nínú owó ni. Where is Ibori? Ex-governor Ibori ṣe rántí ẹ̀ ti Delta. Where is Ibori? Owó tí wọ́n gbà lọ́wọ́ Ibori ó tó kí gbogbo ẹ̀mí ẹ̀kẹ́ máa swim nínú owó tí wọ́n gbà lọ́wọ́ Ibori governor Ibori mo ń dárúkọ wọn go and Google search it. Owó tí Nigeria government tí British
UK owó yẹn pọ̀ débi pé wọn ò release Ìbòrí fún Nàìjíríà. Owó tí wọ́n gbà lọ́wọ́ governor ex-governor Ìbòrí ó pọ̀ débi pé British wọn ò release governor Ìbòrí ó wà lẹ́wọ̀n ní UK. Ó wà ní ẹ̀wọ̀n ní UK tówó yẹn pọ̀ dé wọ́n ti release owó fún Nàìjíríà kí ló tẹ̀bi para Nàìjíríà. If you think I hate them kí ló tẹ̀bi owó tí wọ́n fún Ìbòrí. Mo sọ jẹ́ kí lẹ́nu pé tó bá fi 10 million mo náà cheat yín ni. Olójú bí ọ̀pọ̀ látẹ̀mẹ́rẹ̀ kan ó ní irọ́ ni mò ń pa. Later ọwọ́ padà jáde pé bàbá Fọlá náà padà sọ pé wọ́n bá fi 10 million ẹyọ kọ̀ọ̀kan yín wọ́n cheat yín ni. Ìwọ ìyàwó ẹ bí ọmọ mẹ́ta ló bí àfáà ni máa ṣe àwọn pàdé mi. If you have 3 children tó bá fún 10 million tó fún ìyàwó ẹ ní 10 million tó fún àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀ta ní 10 million jẹ́ 15 million. Àfáà ni máa ṣàmọ́ ti wo kíní ẹ̀ pé young guy ni ẹ go and search it. Tó bá fún wa àti ìyàwó ẹ ní 15 million pẹ̀lú àwọn ọmọ yín wọ́n cheat yín ni. Ní owó Abacha nìkan kò tí mọ owó Ìbòrí. Ibi tó wọ́ pọ̀ dé wọn ò release Ìbòrí sẹ̀. Governor Ìbòrí ó wà ní UK tó ń ṣẹ̀wọ̀n. EFCC alert. Governor kan ní North báyìí nísìn mi mọ̀ bóyá ẹ ti gbọ́. Governor kan ní North báyìí wọ́n náà ti gba mo sọ ní last month. Wàláhì mọ yìí mi. Mọ yìí mi lórí ìkànnì tá wà wàláhì mọ yìí mi. Mo sọ ní last month. Mo sọ ní last month governor kan ní Nàìjíríà ní North. Ọ̀rọ̀ tí mo sọ fún ní last month pé governor kan o wọ́n ló gba over 60 billion ní cash. Ó ń gba kélekèle every day ó ń gba 1 million. 1 million yẹn ó yá 8 times àbí 80 times 80 times ló ń gba 1 million a day ní cash. Orí mú mi aláìlè pa mi olórí burúkú Nigeria politicians ẹ̀ ní gbádùn. 1 million ó ń gbà ní ọ̀nà 80 ní everyday. For the past 4 years nísìn ó ti gba 60 billion naira in cash. I said it last month. Mo rí comment yìí then son bring the evidence ní ànánsì kí ni ti bọ́ta EFCC chairman òun náà ti sọ. Ó ti sọ bí láti last month yìí o tẹ́ ẹ̀ mọ yìí mi aláwọ̀ lílọ àkílòlò ẹ̀ mọ yìí mi 60 billion ló ti gbà ní cash. Where is the 60 billion naira? Wọ́n ní Ìbòrí has been released. Ẹnìkan ní Ìbòrí has been released. Where is the 60 billion naira tí gómìnà yẹn ti gbà ní North? Cash ló gbà o. Àmì bàràmì ẹ̀yìn náà ni mo fò. Cash ló gbà o. Ibi tí ọ̀rọ̀ Tinubu ti máa ti wọlé nìyẹn. Bàbá Tinubu ti máa ti kó fún yín lélẹ̀. Bàbá àgbàyà nìyí o. Ọlọ́run ọba. Bàbá Tinubu Ọlọ́run mọ̀ àgbàyà nìyí. Àwọn tí wọ́n dẹ̀ ń bá yín tó ń support tó ń wà lẹ́gbẹ̀ẹ́ yín olófò ni wọ́n. Àwọn association of olódo ni wọ́n ń sọ̀rọ̀ fún yín lórí Facebook. Àwọn ológogoro olódo aṣòṣì máa ń mọ afọ́fun pé mu òpònú awáyé má ṣe rere. Àwọn awáyé má jẹ nìkan òjò wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀. Àwọn ni wọ́n ń campaign fún yín lórí internet. Bàbá kí ló tẹ̀ change wọn? Àwọn tí wọ́n ní content. Wọ́n ráyè àti kàwé. Wọ́n kàn lọ sórí Facebook. Anything tó Yorùbá nation bá ti sọ, ó ní wọ́n máa mú, a máa wá analyze ẹ̀. A máa ranjú bẹ́ẹ̀ kan ti rí gbóná bọ̀ lábẹ́. Yes! Wọ́n ti gbé ṣúṣì. Kó tó wá sórí internet. Àwọn yẹn ni wọ́n ń campaign fún yín bàbá Tinubu. Bàbá ẹ yíwọ́ yín sí BRT. Ẹ wá àwọn tí wọ́n ní ọpọlọ lórí tí wọ́n lè ní tó ní content gidi. Kó campaign fún yín. Because má sọ wá ní mò ń campaign fún yín. Àwọn ọlọ́pàá máa kó everyone tó ṣe tìrì máa dùn gan. Yorùbá nation ẹ fẹ́ fọ́ọ̀lù. Fọ́ọ̀lù mọ́. Àwọn tó máa fọ́ọ̀lù ti dé. Wọ́n á rùn yín tẹ̀ wo ẹ máa gbàdí wúkọ́ ni. Ẹ máa wúkọ́ láti dì nítorí máa rùn yín dé. Bàbá Tinubu. Àwọn aṣòṣì mọ́mọ́ tó ń campaign fún yín. A sitting governor ó gba 60 billion naira ní cash. Àwọn tí wọ́n dẹ̀ ń campaign fún yín wọ́n ò rí yín defend.
ayé pariwo Tinubu o ó gbé bullion fan wọlé o ó ṣe kíní kan bullion fan yẹn bóyá gàrí ló wà ńbẹ̀ nobody knows. But eléyìí sì 60 billion naira ní cash tó fojú hàn báyìí wọn ò rí ìyẹn sọ because olódo ni wọn. Olódo àwọn aṣòṣì máa ń mọ àwọn olódo ológogoro wọ́n máa ranjú because olódo ni wọ́n, bunch of olódo. They cannot even defend you. They always come for Yoruba nation. Àwọn ọ̀dẹ̀. Bàbá ẹ pàrọ̀ wọn. Bàbá Tinubu ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ o. Ẹ lọ gbómi lákaná Yoruba nation máa gbòde àti gbòde a máa gba Yoruba nation. Bẹ́ẹ̀ kú lẹ kú. Pọ̀mọ́ lẹ jẹ sùn bẹ́ẹ̀ kú lẹ kú. Yoruba nation has come to stay and it will stay. A máa gba Yoruba nation ẹ bá dákú. Because in táwọn Efcc gbé kalẹ̀ yìí bàbá ṣé ẹ ní cash inú ilé. Bàbá Tinubu ṣé ẹ ní cash inú ilé ó ti sẹ́ ó tún ti sẹ́ wọ́n á run gbogbo yín wọ́n á run yín tó bá gba cash lọ́wọ́ gbogbo yín tán wọ́n lọ fi ń tún Nigeria Republic ṣe ni àwọn ilé epo tí Buhari kọ́ àwọn bí máṣe tó kọ́ sí Nigeria Republic àwọn ọ̀nà tírẹ̀nì wọ́n lọ fi ń tún Nigeria Republic ṣe ni wọ́n á run yín ẹ̀mí yín á fẹ́ bọ́ wọ́n máa run yín tí yín máa yẹ̀ lórí ìkànnì tá wà yìí wọ́n máa run yín àwọn tí wọ́n ń campaign fún yín lórí íńtánẹ́ẹ̀tì àwọn olódo àwọn amúgbó speaker Tinubu orí wọn ò pé rárá olódo ni wọ́n olódo àwọn olódo wọ́n kàn máa ranjú ní ẹ tó bá Yorùbá nation tó bá bí àwọn ò tí ì mọ̀ àwa Yorùbá nation tá à ń sọ̀rọ̀ wọ́n ti ní ká má dẹ̀ ẹ́ lóhùn wọ́n ló kù òkúta ti lẹ̀ ẹ́ lórí àwọn tó jẹ́ aṣíwájú wọn ní ká má dẹ̀ ẹ́ lóhùn òkúta ti sán orí ẹ̀ ni òun wẹ́n tó máa bẹ́ẹ̀ polówó ọjà ni anybody ò ní dá ẹ lóhùn wọ́n máa rún gbogbo yín o wọ́n á rún yín ayé yín á bọ́ tí wọ́n ti bá wọn tí wọ́n ti yẹ̀ tí wọ́n ti làbà ẹ tí mọ nada ẹ mọ anything o ẹ tí mọ nǹkan tó ń bọ̀ àṣà Ọláyọmí Kóyèkì a ní ẹ tí mọ tó ń bọ̀ ẹ mọ tó ń bọ̀ wàhálà ẹ tí mọ tó ń bọ̀ Yorùbá nation orí bàbá ìlú máa fìyà jẹ gbogbo yín owó yẹn bàbá Tinubu ẹ ti gbé búlẹ̀ fàn tẹ gbé wọlé kẹgbẹ jáde padà kó fi kówó jáde torí àwọn òpònú tí ẹ gbà sórí kinní wọn ò rí yín defend ẹjọ́ òfò náà rò Yorùbá nation àwọn máa lè ọmọ àlè ká lọ́mọ àwọn lọ́mọ àlè àbẹ́yìn lọ́mọ àlè báwa lọ́mọ àlè bẹ́yìn lọ́mọ àlè ẹnu ẹ̀ lájọ wà yẹn Rashidi báwà àrùn yín o Rashidi báwà àrùn yín o wọ́n máa rún yín wọn ò dẹ̀ lè sanwó sàkáǹtì kẹrin gbàjáde ó fẹ́ máa change owó wọn yín lọ́wọ́ gbèsè tí Buhari kó Nàìjíríà sí 1983 torí design owó a tún kó yín sí lọ́tẹ̀ yìí ó máa rún mọ́ yín lọ́wọ́ ó máa ba owó yẹn jẹ́ mọ́ yín lọ́wọ́ he did the same thing. Can I speak for Tinubu? Lie. I will speak for Tinubu if you want to do Yoruba nation. Let Tinubu come for Yoruba nation. Àwọn Àtíkù yẹn àwọn máa jókòó máa ṣe research lórí ayé wọn ni ayé Àtíkù bóyá gàlí lọ́wọ́ mi wàláì tàláì ayé Àtíkù àtàwọn lẹ́tọ́rà sí Dubai àti everything ayé Àtíkù bó ṣe ń sọ bóyá ga sọ́wọ́ mi ni òbí tẹ́rẹ́ ń tẹ̀ kò lè escape mi ẹ pé Tinubu ẹni kó máa bọ̀ ní Yorùbá nation kó wá join Yorùbá nation a máa tún tó yẹ kan tú àátú ti Buhari bàbá máa free ṣé àwọn tó wọ́n sọ̀rọ̀ fún wọn yẹn wà láyé ológogogo láwọn tó ń sọ̀rọ̀ fún bàbá àwọn set of olódo ni wọ́n. If you want to defend somebody, if you want to campaign for anybody, I mean, don't campaign for Yoruba nation, sim, won't defend Yoruba nation. If you want to defend anybody, lọ wá àwọn opponent yẹ ló yẹ kó. Olódo ni mi lè máa fún yín ní info, orí yín ti gbẹ. Èmi lè máa fún yín ní info. Mi lè máa ọlọ́pàá Tinubu jẹ́ ó jẹ́ mọ́ Yorùbá, làwọn info jẹ́ ti máa ń fún yín. Èmi lè máa fún yín ní mi lè máa ṣe research kí máa fún yín ní info. Olódo lẹ́yìn ẹ mọ̀ anything. Nada ẹ mọ̀. Olódo aṣòṣì máa mọ̀ 60 billion naira lọ́nà ẹnì kọ́kọ́ sí lẹ́sìn ẹjọ́ 60 billion tó gbà láti 4 years yẹn ibo ni 60 billion yẹn wà. You can see how wicked these people are. They are so wicked, they are so clueless, they are whatever you can call them. Wọ́n wá ń gba àwọn owó yẹn EFCC governor sọ pé EFCC chairman
ó ní wọn ò ná owó yẹn síta àti post owó tí wọ́n print ní 2003 tó bá di next year owó yẹn á pé 20 years fídíò ni kò ṣe photo mo ti post ẹ̀ owó yẹn á pé 20 years tí wọ́n ti print ẹ̀ tuntun ló wà ó kò lọ sí bank ó máa kọ́ ló gbà ní bank ó wá ní ẹ wo owó yìí ó ní ẹ wo 2003 ni wọ́n print owó yìí ó lọ bank ó lọ gba owó tí wọ́n print ní 2003 ẹni tuntun chan ló wà àti post ẹ̀ sórí Yorubawuyi page ẹnìkan wá kó owó yẹn ó kó sílẹ̀ for 19 years 19 good years tó máa fowó yẹn invest if you think I hate these people oh go rí ẹ̀ dáadáa ni 19 years yẹn tó máa fi owó yẹn invest tó máa fowó yẹn invest sí Nàìjíríà ṣé àwa máa sá kúrò lé ìwọ tó ń wò mí ìṣáyé ò ní dáa ṣé wọn ò ní increase salary graduate ṣé kò ní ríṣẹ́ they wọ́n fìyà jẹ yín wọ́n fìyà jẹ yín èyí tó wá ń support wọn like Saliu Saki àbí Saliu ọmọ Seriki ní gangan when I post he will come on my show ó máa bú mi ní block ẹ̀ àwọn kan máa rẹ́rìn lábẹ́ ìbú ẹ̀ tí má lọ wò wọ́n báyìí wọ́n máa jẹ́ ọmọ Yorùbá ẹ̀rí wọn á pa mí. Are you for Yoruba nation or you want to defend the I don't understand you again. Please, go and listen to this show again and digest it. Then you will know where I am. Àwọn ìjọba òfò tí wọ́n kó owó jọ, wọ́n kó owó sílé, owó tí wọ́n ti print for the past 19 years. 19 years. Mo ṣe post ẹ̀ ní lọ́wọ́. 19 years not to kó owó yẹn sílé. With all the natural resources tí Nigeria ní, wà láìtàláì, UK Prime Minister sọ láyé ìyá Queen. UK Prime Minister ó ní owó tí wọ́n jí ní Nigeria láti 1990 ó ní tí wọ́n bá jí ní UK ó ní they will not call UK again. That is to tell you pé Nigeria ní owó ju UK lọ. United Kingdom lọ́nà tó gbé àti ń sá lọ Prime Minister wọn ó ní owó tó jí ní Nigeria tó máa jí ní America ní UK bẹ́ẹ̀ ó ní they will not call UK again. Àwọn ò ní lè ṣe anything mọ́. We have natural resources. If anybody is telling you pé Nigeria is poor, so for you to go check your color. Lot of natural resources ló wà ní Nigeria. Lọ́wọ́ yìí àwọn Fúlàní cash out ni. Owó tí wọ́n change yẹn, wàláhì wọ́n cash out ni. Gbogbo àwọn Tinubu yẹn, wọ́n máa rún ẹpọn gbogbo wọn. Wọ́n á gba gbogbo owó wọn. Ọ̀pọ̀ Americans ó ní iye tó lè kó jáde. Ó ní iye tó lè kó wọlé. O báyìí àwọn fún ara wọn máa da owó yẹn nù àwọn fún ara wọn ni wọ́n máa da owó yẹn nù. Lukman Akanbi, you said Yoruba nation is but the abusing part and the cause is what I don't like. I am a fan of Majasola Igboho. See, the abusing side, sometimes when we are telling you the truth, and about you go 60 billion yensin. I said it last month. Àwọn èèyàn bú mi, kí ló mọ̀, God bless you. I'm only true. David Cameroon says so. Even our Cameroon so bad. Ipò owó tí wọ́n jí ní Nigeria. Ẹ wá fẹ́ gbọ́, èèyàn lè jalè. Wàláì tàláì. Èèyàn lè jalè. Tó bá ibi téèyàn ti ṣe lè wọ́n ti ń jẹ. Tó bá jí owó yẹn fi kọ́ company sí Nigeria. Òmùgbà àwọn tó jẹ́ fọ́ba Tinubu, àwọn ọ̀dẹ̀ ni wọ́n. Ẹ fi kọ́ company sí Nigeria. Nínú company yẹn, kí ló dé tó wá pàjúdé? Tó bá fẹ́ yẹ kọ́ company sí Nigeria. Nínú company yẹn, ọmọ ìlú á máa ṣiṣẹ́. Owó yẹn á máa rotate nínú ìlú ni. Ṣé America ṣáwọn náà ń jalè? Lọ́nà lòkì gbogbo pátápátá ẹni bá ti wà níjọba, gbogbo wọn náà ń jalè. Bẹ́ẹ̀ bá jí owó tí wọn, wọ́n á fi kọ́ hospital sílùú wọn. Wọ́n á fi kọ́ shelter sílùú wọn. Wọ́n á fi ṣe business sílùú wọn. Wọ́n á ní kẹ́ wá bank kẹ́ wá yá owó. Wọ́n tó bá ra ilé níbi bí ìlú tẹ̀mí ń gbé, tó bá ra ilé níbi bí 30 years. Ni minimum year tó lè fi sanwó 30 years. Government will give you 30 years láti fi san owó. If you want to pay more than 40 years, over low. Wàá san àwọn ọmọ ẹ máa san tó kù lọ.
báwo lọkọ ẹ ò ṣe ní balẹ̀ owó tí wọ́n jí yẹn kọ́ lọ fi kọ́ ló cost house kọ́ níjọ rẹpẹtẹ kọ́ ní kẹ́ máa wá gbà ẹ máa rà ẹ máa sanwó díẹ̀ báwọn bàbá Jákàndé ṣe fáwọn low cost houses irọ́ inú ilé náà kọ́wọ́ sí o àṣírí ti tú o àṣírí ti tú o inú ilé làwọn wèrè kọ́wọ́ sí o same as in UK God bless you yami Monserrat àṣírí ti tú o inú ilé ni o wọ́n ní wọ́n tan AC wọ́n ní wọ́n tan fáànù sí wọ́n fi tẹlifíṣàn sínú ilé àwọn eléri ibú àwọn aṣòṣì mámọ̀ wọ́n ní wọ́n gbé AC síbi tó wó wà ẹ ní gbádùn kí ni mo sọ fún yín ẹ ní àlàáfíà ẹ ní gbádùn àṣírí ìṣẹ̀bẹ̀rẹ̀ ni Buhari á gba gbogbo owó yẹn through ọ̀gá EFCC awadi olè gbà lẹ́yìn tí Buhari gba gbogbo owó yẹn tán pátá àṣírí ti tú o àwọn tèmi ti wáìnì mi àṣírí ti tú o àṣírí ti tú o tó bá gbàgbọ́ yẹn pátápátá wọ́n máa kó lọ sí Nigeria Republic ẹgbẹ́ ẹ̀ pariwo Yorùbá nation ẹ̀ pariwo Biafra nation ẹ̀ pọ́kàn Buhari balẹ̀ ni ọkọ̀ ẹ̀ balẹ̀ kú ọkọ̀ Buhari inú water tank lọ́nà God bless ẹ̀ náà lè gbọ́ water tank wọ́n ní gbogbo ilé yẹn mo máa dáre mo máa dágun lọ́wọ́ yín pípù yìí gbogbo ilé yẹn wọ́n kó owó sí wọ́n wá fa AC sí wọ́n máa water tank no ẹ tó ní ilé ọ̀tọ̀ nìyẹn tó kọ́lé fowó ọ̀tọ̀ nìyẹn ó ní water tank another governor tún nìyẹn another governor ló gbogbo ilé tó kọ́ water tank tó ṣe síbẹ̀ hard currency wọ́n ti fa àwọn security síbẹ̀ tó bá dòru àwọn security wọ́n yà àṣírí ti tú àti mọ́lẹ̀ o tó bá di òru àwọn security ẹni give Tinubu chance Tinubu kọ Tinubu omi ni àwọn security wọ́n yà lọ gbé àdá aláàmù wọ́n fi bẹ́ táǹkì àwọn náà yà kó ìtàn máa kó yìí tán bá rí máa kó síta ó lè gbà ni tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ní ìlú tó yẹ ti bẹ̀rẹ̀ Ọlọ́run tó yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó máa lọ bẹ́ẹ̀ nínú tẹ́bi tí ń pa àwọn èèyàn tó yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ wo orí ìkànnì yìí ni ayé yìí máa bàjẹ́ mọ́ ayé yìí máa rún mọ́ Abdulrasheed Báwà ayé yìí máa rún mọ́ lọ́wọ́ ni even in soccer ti sọ́kàwé yẹn Badagry ni even in sọ́kàwé no sọ́kàwé kọ́ ni Badagry ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀gá Navy kan wọ́n lè má sọ fún yín o ọ̀gá Navy ó kọ́ mọ́ṣúárì sí Badagry mo ní mọ́ṣúárì 73 tó máa ń sin òkú sí ó kọ́ sí Badagry ọ̀gá Navy tó bá lọ Google mo ti gbàgbọ́ orúkọ ẹ̀ ni sí Badagry ó kọ́ 73 àròbí òkú náà sí síbẹ̀ aṣọ owó náà sí síbẹ̀ owó ni wọ́n sì síbẹ̀ owó system odidi cemetery kéèyàn kọ́ odidi cemetery kan wá sí owó gbogbo nù bẹ̀rẹ̀ grand yẹn báyìí ni wọ́n táìsì gbogbo nù bẹ̀rẹ̀ grand yẹn ó ní wọ́n táìsì tí wọ́n gbé fàánù sí tí wọ́n ṣe 80 sí kó yẹn má bàjẹ́ is that not tábà máa ń bú wọn ẹ̀ là ń bú wọn is that not wickedness ní ẹ má jalè èmi Yorubawuyi mi ní ẹ má jalè but ẹ fowó yẹn invest why tell invest why tell invest yìí tó bá jí owó yẹn nínú yín ó wá kọ́ sùn rẹpẹtẹ ṣáà ní overlook ẹ ní you say we should give Tinubu chance school free school mélòó ní Tinubu kọ́ sí Lagos State free school mélòó ní Tinubu kọ́ sí Lagos State you will say he supported kiniko you are supporting people individually tí Tinubu bá kọ́ school 500 sí Èkó tó jẹ́ free school wọ́n ẹni tí wọ́n fẹ́ kó lọ sọ́run Jami Balógun wọ́n ò kó lọ sọ́run wọ́n kàn wicked ni wọ́n ò fẹ́ ná wọ́n ò dẹ̀ fẹ́ kẹ́yìn ná no Africa fẹ́ kí pé wọ́n fẹ́ ná wọ́n ti ná ètò máa tó wọn bí olówó ó ti jẹun ó ti yó yìí tó yẹ kó gbé fún tálíkà wọ́n lọ dá sí Canary bẹ́ẹ̀ náà yẹn ń ṣe àwọn tí ẹ̀ ń wò yẹn wọ́n ti yó kíyàn tó lè ṣe cemetery kó tó lè pè é sí sínú cemetery 24 hours light amosu ni ọ̀gá Navy God bless you àwọn tí wọ́n mọ̀ ọ̀ràn ti dárúkọ wọn yẹn èmi ò kí ń parọ́ ọ̀nà kọ́ mi ẹ̀ láti wá sọ̀rọ̀ fún yín mo rí tán ọ̀gá Navy bọ́tọ́ wá kówó yẹn ní Badagry nígbà yẹn wọ́n ròyìn
kíní àwọn navy yẹn mọ́tò lára wọn mọ́tò máa fi lọ jagun yẹn ni wọ́n fi ń ru owó jáde kẹ̀tíkẹ̀tí bí àyẹ̀sì náà ń rù lọ ni owó yẹn ibi tó gbóná rù lọ ibo náà ru owó yẹn lọ ok ẹ ti gbọ́ owó yẹn lọ́wọ́ yẹn nìyẹn tí wọ́n fowó yẹn a ti gbọ́ owó yẹn ó yá Saudi they will be deceiving you pé ẹ̀sìn God bless you for say I'm saying the truth ẹ̀sìn mùsùlùmí ni mí àwọn ẹlẹ́bùn lọ́fẹ́ gba Yorùbá nation ní Saudi fún àwọn ọmọ lówó lóṣooṣù owó Abacha go and search it my brother my sister mo fẹ́ calm down báyìí my brother my sister before kó tó bú mi lọ search owó Abacha wọ́n ní 200 million naira 200 million people ló wà Nigeria search owó Abacha plus kò ṣe plus and minus divided by 200 million people kó wá sọ fún mi ìdí tí Nigeria gbọ́dọ̀ complain pé bí ń pa àwọn search owó tí wọ́n gbà lọ́wọ́ Ìbòrí hard currency transfer sí naira divided by 200 million èèyàn tó wà Nigeria I am fine here if you think I am fine here but mo wò pé kí ló dé tí ìyá gbọ́dọ̀ máa jẹ̀wọ́ kí ló dé máa bèrè owó school ọmọ ẹ kí ló dé máa wá owó school owó school káàkiri why owó tó wà Nigeria mo ti lọ sí primary school free education ni ìgbà yẹn ọ̀rọ̀ epo ò tí ì ṣẹlẹ̀ kòkó obì làwọn bàbá wó lọ́wọ́ owó tó ná ń gbà yẹn nìyẹn primary school mi free education ni secondary school mi free education ni wọ́n fún wa ní uniform ẹ̀yọ́mọ Indomie if you don't know àwa ń gba uniform ní school bàtà sanda ọ̀fẹ́ náà wọ́n kọ́ bàtà yín bàtà sanda ìkọ́nà bàtà ọ̀fẹ́ ni wọ́n fún wa if you are a student tí wọ́n wá ṣe l'Amẹ́ríkà mi bí táwọn wọ train àwọn ọmọ wa ń wọ train ọ̀fẹ́ wọ́n wọ mọ́tò ọ̀fẹ́ if you are a student in Nigeria lẹ́yìn bàbá Awólọ́wọ̀ kó tó gbé Buhari dé ní 84 train táwa ń wọ ọ̀fẹ́ ni láti ọgbà bàbá ẹlẹ́fọ̀ọ́ ní Èbúté Mẹ́ta ọ̀fẹ́ ni if tó bá ti wọ uniform ọ̀fẹ́ ni tó bá wọ mọ́tò ọ̀fẹ́ ni anybody 50 or above 50 come and debunk it come wá face me sọ pé irọ́ ni mo ń pa sọ fún mi pé every school nígbà yẹn gbogbo school tó wà ní Nàìjíríà nígbà yẹn ló ní clinic that's hospital every school tó mọ ẹ bá sick ní school federal àwọn teacher ò ní pè ẹ́ o kò tẹ̀ sí phone kò tẹ̀ sí phone ó máa gbé ọmọ God bless for say I'm correct if you are above 40 go and ask àwọn bá ti pé 50 sọ pé woman ẹlẹ́nu jàbàjàbà kálọ̀ lò aláwọn onítàìtọ̀ngì kan ń sọ̀rọ̀ kọ̀ntínà ìyá mi ẹ́sà ẹ̀ ní sórí burúkú bàtà kọ̀ntínà wọ́n máa fún wa lọ́fẹ̀ẹ́ ni èmi máa ń sáré gbàtí mo wà ní school mo máa ń sáré gan bàbá Jákàndé he was the governor of Lagos State ngbà yẹn kọ́lọ̀ bá mi fọ̀ nǹkan àbá yẹn bàbá yẹn ó take care many things nínú ayé mi ọ̀fẹ́ ni ìwé tá à ń lò exercise book big note textbook gbogbo ìwé tá à ń lò ọ̀fẹ́ ni they will write it not to be sold wọ́n máa kọ sí lára pé not to be sold ọmọ Jákàndé lẹ́yìn náà ìyá mi Fọláṣadé God bless you God bless Jákàndé àti gbogbo family tó fi sílẹ̀ ọ̀fẹ́ ni máa fún wa o ó fẹ́ gbọ́ tó bá ti wá dípò ọdún ń bọ̀ a máa gba mí lò lọ́lé èmi láìkì glucose tí bá ti sáré tán báyìí ọ̀fẹ́ ni àgbà mí lò àgbà kí lórúkọ ẹ̀ mílìkì tó bá tún wá bímọ sí Damisílẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn tó ń kílè mọ́ mi èkó yẹn wọ́n ẹ̀ṣẹ̀ wọ́n gbé wọn wá tọ́ lẹ́kọ̀ọ́ ni o àwọn bí àwa sẹ́kọ̀ọ́ ni tó bá bímọ sí Damisílẹ̀ lẹ́kọ̀ọ́ gbogbo oúnjẹ táwọn ẹ̀ máa jẹ ọ̀fẹ́ ni SMA kí ni SMA gòdò tí nígbà àwọn SMA yẹn ọ̀fẹ́ ni for the next 6 months free education Miliki Carnation God bless you free education Awólọ́wọ̀ ló lè ṣe free education Awólọ́wọ̀ ló lè ṣe àwọn tí wọ́n pín sọ fún yín pé 2023 ìjà wọ́n sọ fún yín wọ́n campaign free education wọ́n campaign free education fún yín definitely kò ní sí free education Abdulrasaq uniform kaki brand uniform kaki wàláì àwọn èèyàn gidi wà bíbí le wàhálà àwọn tó wo show mi lẹ ẹ bá mi share show yìí ẹ bá mi share kí àwọn ọmọ Indomie kí wọ́n lè mọ̀ tá à ń jà fún ọ̀fẹ́ lẹ́bìtì ni o ọ̀fẹ́ ó ní tó bá tún wá bíbèjì màmá tẹ̀mí kan bíbèjì tó bá bíbèjì
láìláìláìláì tó fi mọ́ aṣọ ọmọ nọ́ọ̀sì máa tẹ̀lé láti hospital wálé tó bá bíbejì lọ bí mọ́mì àbí dájú pé Yorubawuyi parọ́ bẹ́ẹ̀ nọ́ọ̀sì kan máa tẹ̀lé láti hospital wálé nurse will follow you from hospital come house tó bá bíbejì wọ́n wá wọn tó lack ń bẹ́ẹ̀ máa lè tọ́ àwọn ìbejì àbẹ́ni lè tọ́ wọn then the government will take it up from there. À ń lọ ajá ń gbọ́n tí ajá ò kì í jẹyọ gbogbo àwọn benefits ẹ̀ lè mí rí come back home why will you tell me come back home I am a very lucky person when I was in Nigeria gbogbo ẹ̀ ni mo gbà lọ́fẹ̀ẹ́ I am here again mo tún wá jẹ lọ́fẹ̀ẹ́ mi bí ọ̀fẹ́ ni yeah Nigeria is not going through anything owó wà Nigeria God bless you baba mi shitu owó gidi òbítíbitì owó burúkú owó àgbákò owó. Oh, invested and they were duped 500 million. Check box. Free market. They need market yẹn lẹ́yìn compass inú ẹ̀. Àwọn nǹkan tó kù wọn kò wá nǹkan tó fi ṣe akọ máa fi ṣeré. Tó bá tún sọnù. A lọ bá check pé ó ti sọnù o. Wọ́n tún fún wa ní mi. Ó yá. Ṣé táwọn bá olówó bá ṣe bẹ́ẹ̀ yẹn tí wọ́n kówó yẹn pamọ́ ṣé àwọn wèrè governors wèrè ní gbogbo wọn àbọ̀ ń ṣí èrè àbẹ́ ẹ̀ ń ṣí dàpọ̀ bí ọdún àbórí ẹ̀ ò pé gbogbo ẹgbẹ́ pátá orí yín ó ń ṣe fa float orí yín ò dá gbogbo yín lọ sí Ṣèyí Mákindé gbogbo yín pátá Sanwó-Olú orí yín ò pé gbogbo àtẹ̀yìn bàbá Tinubu ẹ̀kọ́ jẹ́ pẹ̀lú àgbà ni mi níbú yín àmọ́ ẹ̀ dá kì í ṣàbíyamọ gidi abiyagba ní ìkà ní bàbá Tinubu yes ìkà ní àtẹ̀yìn àtàtìkù àtòbí àti whosoever tẹ wà ní gọ́ọ̀mẹ̀ntì ìkà ní gbogbo yín àwọn òwe kan sì máa wá kọ́mẹ̀ntì o ṣé Tinubu ni president ni yàrá yẹ Tinubu òkòwò Nàìjíríà kò ṣe gọ́ọ̀nà rí lọ́bẹ̀ lọ́wọ́ Tinubu school ọ̀fẹ́ ló lọ scholarship ń gbà yẹn ọ̀fẹ́ ni Amẹ́ríkà ti wọ àtẹ̀mí tà lọ́ ń ṣoògùn wọ́n lè fún wa ní físà láìláìláìlá musalasala ǹjẹ́ ìwọ ti ẹ̀ mọ̀ please ẹ bá mi share ètò yìí fún àwọn ọmọ Indomie Amẹ́ríkà tó yẹ̀mí àti ẹ lọ ń ṣoògùn tá à ń gbàwẹ̀ pé ká lè bá rí físà gbà ǹjẹ́ ìwọ mọ̀ wípé Amẹ́ríkà máa mú físà wá bá wọn Nàìjíríà gbà yẹn àkọ́tẹ́ sí físà if you are going to America bọ̀dá wà bọ̀dá tàìbà tó travel ní 81 àbí 80 ọ̀nà bọ̀dá yẹn travel wàá gbé báàgì ẹ bí ẹni pé ó fẹ́ lọ sí Òṣòdì olùfẹ́ lọ́wọ́ mọ́tò ni you are not going through any process kankan wàá gbé báàgì ẹ wàá lọ sí airport wàá ra ticket òun lọ sí Amẹ́ríkà nìyẹn ó fẹ́ gbọ́ mi wàá gbé báàgì ẹ bẹ́ẹ̀ pé ó lọ sí Òṣòdì wàá dé airport wàá ra ticket wàá wọ plane bẹ́ẹ̀ pé wọ BRT òun lọ sí Amẹ́ríkà ni you are not nobody is asking you for visa bàbá mi sọ fún mi pé nígbà táwọn òyìnbó Amẹ́ríkà bàbá mi ga onímọ̀jọ táwọn òyìnbó Amẹ́ríkà wá sí Nàìjíríà pé wọ́n fẹ́ wá pé ẹ wá lọ sí Amẹ́ríkà wọ́n ń bẹ àwọn ìyá àwọn ìpè wọ́n lọ sí Amẹ́ríkà wọ́n ní àwọn ìyá àwọn wọ́n ní wọ́n gbé àwọn sábẹ́ bẹ́ẹ̀dì wọ́n wá mú bẹ̀ǹbẹ̀ tó máa ń kó aṣọ sí wọ́n fi sí àwọn ọmọ wọ́n wá mú ẹran wọ́n wà sínú abọ́ fún àwọn pé mọ̀ jẹ ẹran mọ̀ bọ́ta mọ̀ jẹ ẹran Mọ̀nsúrà wàlẹ́ ẹni yóò ṣọmọ kékeré láyé àsáró ẹlẹ́fọ̀ọ́ God bless you ìyá mi Mọ̀nsúrà tí má ṣe wo kí ni yẹ kí ṣọmọ kékeré àsáró ń gbẹ̀yàn àwọn ìyá olóúnjẹ àsáró ẹlẹ́fọ̀ọ́ ló máa ń fún wa. Half of Lagos property now belong to Tinubu yes bàbá mi ní wọ́n ti àwọn sábẹ́ bẹ́ẹ̀dì ni bàtà àwọn òyìnbó wà pé ẹ ká mọ̀ yín wà wọ́n lọ sí Amẹ́ríkà wọ́n lọ sí London wọ́n kó àwọn sábẹ́ bẹ́ẹ̀dì ni wọ́n fún àwọn ẹlẹ́pẹ́ máa jẹ ẹran. Where is that Nigeria of that time? Where is the Nigeria of that time? Kò sówó Nigeria owó wà owó burúkú owó o ti rí tírélà méjì I posted it tírélà méjì tán lọ rù dànù tírélà owó méjì tán lọ rù dànù o ti rí bẹ́ẹ̀ lówó ṣe wà wọ́n ti ransack ilé ẹni tó kówó sínú ilé o àṣírí ti tú o wọ́n ti ransack ilé àwọn security ti ráǹdì ilé o ẹni tó ní ilé ò lè wọlé mọ́ sí most àwọn ilé tẹ̀ ń wò lẹ́kọ̀ọ́ yẹn tẹ̀ believe pé uncompleted building tẹ̀ ń àwọn ẹ̀ tí wọ́n ń ṣeré wájú ẹ̀ yẹn tí wọ́n ra gbà yíká most ẹ̀ wó ló wà nù ẹ̀ most àwọn bẹ̀rẹ̀ cemetery tẹ̀ ń rí yẹ pé yé mo kọjá lẹ́gbẹ̀ẹ́ cemetery orí mi wá wú gan-an irọ́ ló pa orí ẹ̀ òwú owó náà bẹ̀rì síbẹ̀
lọ́kà àti ṣíà orí tiwa àwa alábẹ̀sí ní lásán owó wáyẹ́kì 100 naira bí 120 dẹ̀ lásán gbà yẹn wáyẹ́kì ṣíà gbogbo ẹ̀ ní 88/89 owó yẹn dà àṣírí títú ẹ̀ tó kówó sínú ilé no just think about let's think of it about me share video ṣẹ́gun akínnífẹ̀ẹ́ sí God bless you wọ́n ti fún mi star àwọn tó mọ̀ pé mo ń sọ tá wọ́n ti fún mi star o ọ̀hẹ́ wọn lọ sókè àpò ṣẹ́ṣẹ́ àmúra ò kí n gbẹ àpò yín ò ní gbẹ wọ́n ti fún mi star. Ismail Abdulrahman, you said láyé $1 to $1 you lie bàbá mi Ismail ẹ bá mi ní pé mo sọ pé you lie $1 was 75 kobo. If you are here, if I am lying, let me know. $1 kò tó $1. $1 was 75 kobo. $1 kò tó $1. 75 kobo ni $1 tẹ́tẹ̀lẹ̀ 75 kobo. Wọ́n máa owó tiwa tẹ́mi ná Kútọ́nù. Tàbá kówó kékeré báyìí lọ sí Kútọ́nù. Tàbá lọ change ẹ̀. Báàgì traveling bag na máa fi ń rí owó Kútọ́nù. Owó Kútọ́nù ti jowó Nàìjíríà lọ sí. Tell me wetin I don't know. Tell me wetin I don't know. Àwọn owó yẹn dà. Nígbà yẹn kò sí epo o, kò sí petrol o. No petrol. It's true. God bless you, Rami Abiodun. One thing is true. I am right. Ẹ ṣeun. $1 is not $1. $1 is 75 kobo. Yes, one pound, €1, only €1. Àwọn pound àti euro number ìgbà mi dẹ̀kẹ̀ ó tún máa wálẹ̀ tó yẹ pé 1 pound máa jẹ́ 90 kobo. $1. Ta ló ná dọ́là? Ní Nàìjíríà gbẹ̀ ta ló ná dọ́là? Àwọn bàbá wọn náà ṣe níbi pé àwọn èèyàn náírà náà fẹ́ ná. Òyìnbó náírà náà fẹ́ ná. Now, náírà ti jọ̀dí mọ́lẹ̀ o. Ara àwọn worstest money in the world ni orí náírà nísìn. Ẹ ṣé o yóò ní stars. Ọwọ́ yẹn máa lọ sókè o àpò yóò ní gbẹ o 76 kobo. Bàbá mi Morgan, God bless you. Ṣé ẹ ráyé? Where is the money? Owó yẹn dà nísìn. Owó wà Nàìjíríà o. Don't be deceived. Má jẹ́ kí wọ́n tàn ẹ́. Owó wà ní Nàìjíríà. God bless you. Owó kòkó, owó agriculture, owó obì ni wọ́n ná gbà yẹn in 69 to 72. Àwọn náà ṣọmọdé bí ṣe wà mo ti pé 18 years. I am 18 years of age. Mo ti pé 18 years. So àwọn náà kì í ṣọmọ kékeré. Àmọ́ tí $1 sọ nígbà yẹn. Where is the money? Ó tó wá bú mi. Wàláì tàlà tó bá mọ àwọn tó fún mi stars yẹn ọmọ yìí mi ẹ tẹfẹ fún mi tẹ ẹ ní ẹ mọ yìí mi àwọn tí wọ́n comment gidi wọ́n mọ yìí mi ìwọ tó ń bú mi ó mọ yìí mi because wọ́n jẹ́ kó mọ̀ wípé àwọn people yìí fìyà jẹ ẹni wọ́n fi ìyà wọ́n fi ń jẹ ẹni ìjẹ́ mọ̀ pé láyé ń dójì olówó táwọn bá máa ń gbà ayé ń dójì ó ní owó burúkú táwọn bá láìláìláìlá àwọn owó yẹn wà Nàìjíríà o wà láìtàláì tó bá di pé àwọn boko dé but àwọn yẹn fẹ́ gba Nàìjíríà títí December tó bá di pé kọ́ ló máa fún wọn ṣe ká fi lọ Yorùbá nation ká fi lọ́n tiwa hey don't cry don't cry don't cry oh this life and this never come back again kó tó di wípé àwọn boko máa dé wá gba Nàìjíríà wà láìtàláì tó bá rí gbà sígbó kankan tó bẹ̀rẹ̀ sí ní sáṣà wọn lé yẹn wà àìmọye ilé kò fọlọ́n bá ṣẹ̀rí fún yín lẹ́tí wọ́n máa rú dọ́là jáde ẹ wáyé ti ensars tí wọ́n lọ gbé pósí ẹyẹ palẹ́ tí wọ́n lọ gbé pósí dọ́là jáde ní ààfin ọba ìlú my dear I never hate these people I hate bóyá fìyà jẹ àwọn èèyàn mi nǹkan tí mi ò fẹ́ nìyẹn owó wà Nàìjíríà o burúkú owó òbítíbitì owó ìyá ńlá ya owó téèyàn máa sunkún owó téèyàn máa rí téèyàn máa yá tẹ́pẹ́ ò nílé mọ́ téèyàn fẹ́ ṣe ó wà Nàìjíríà yes owó wà Nàìjíríà ẹni tó ń ta sọ bẹ́ẹ̀ tó kó Yorubawuyi ló sọ bẹ́ẹ̀ owó ìyá ńlá ya owó ó wà Nàìjíríà ẹni yẹn mo ti máa padà já yín sí
mo ń dúró kí wọ́n mú báyìí ni wọ́n ti ẹkùn ẹ̀ ti wà lọ́wọ́ EFCC báyìí mo fẹ́ kàn fọ́ wọ́n má ti fọ́ ẹ̀pọ̀n yẹn pùm ẹ̀ trust má ti sáré wá ta àṣírí ti tú o mo wá ṣá mẹ́bọ̀ fún yín mo dún kọ́ fọ́ ẹ̀pọ̀n ẹ̀ tó má ti fọ́ ẹ̀pọ̀n ẹ̀ má wá sọ fún yín odidi ilé a whole building kì í ṣe yàrá kan o a whole building ló kó owó yín sí tá bá wá ń bú àwọn yẹn ẹ má wá bú wa Adékúnlé Adéyẹmí ẹ ṣé for the stars owó yá máa lọ sókè God bless you owó yá máa lọ sókè tá bá wá ń bú àwọn yẹn a máa bú wa my dear please ask yourself èló lówó tó lè fúlù one room yàrá kan èló lówó tó lè kún bẹ́ẹ̀ èló lówó tó lè kún yàrá kan yẹn wá kó ẹ̀ títí ó wá kó odidi building ó náà mo ti sọ ẹ̀ṣẹ̀ join in 3 governors Abdulrazak Ọláyínká mo ti sọ 3 governors ìkọ́kọ́ ẹ̀ṣẹ̀ join in 3 governors ìkọ́kọ́ odidi building ó kówó sí ìkọ́kọ́ tank omi ó kówó sí ìkọ́kọ́ cemetery ó kówó sí owó yín ayé ń dójì ayé àwọn fòsùwájì basatka nurse and teacher àwọn nurse wa àwọn teacher wa wọ́n máa lọ kó àwọn mọ́tò yẹn máa kó fún wọn ní installment náà ń sanwó nígbà yẹn gọ́ọ̀mẹ̀ntì máa yọ owó wọn díẹ̀díẹ̀ gọ́ teacher yín sì dáńfó ló ń gan ire o Yorubawuyi ọmọ láwọn lílọ mo ń lọ mo ń bọ̀ mo tún padà bọ̀ I love you thank you ẹ ṣé jẹ́ kí n máa lọ ẹ ṣé God bless.